mo ti rí nǹkan tí ò ní jẹ́ kí n ṣe wàhálà púpọ̀ ní ìkàlẹ̀ yìí. Ìgbà tá à ń béèrè pé ọmọ tí a fẹ́ bí fún yàn ta ni agbèlè lọ́wọ́, a rí pé ọmọ wa alájà múníkà bí Abeni Agbon, alájà wa Ṣègilọ́lá, ẹ má bọ̀ yìí. Ọ̀rọ̀ mi ò ní kò sí wàhálà, kọ́dà ọba wù ẹgbẹ́ àga wọn tẹ̀lé wọn. Dákun gbága wọn wá. Ọlọ́run ó ṣe dáadáa fún yín. Ṣé ẹ mọ̀ pé a tún padà máa ríra wa, ìfẹ́ kẹ́ gbàgbé ọ̀rọ̀ yìí. Báwọn gbá mọ́ kẹ́ tún jòkó. Star kì í ṣubú níta, ẹ jòkó dáadáa. Ẹ̀yin ní òun ni wọ́n ti pè òun tó múra sẹ́jọ́ látàárọ̀. Ẹ̀yin ní ìyá ìyàwó látòní. Ẹ dákun ẹ̀yin tẹ́ ń bá ń rojọ́, abẹ́fẹ́ ọmọ yìí lé yín lọ́wọ́ gẹ́gẹ́ bí èèyàn rẹ̀ inú àwọn tí wọ́n sì ń fẹ́ràn yìí láwà. Ọmọ jẹ́ ń gbé lọ yìí kìí ṣe mọ́tò ló nídìí lọ́rọ̀ yìí, kìí ṣe lé, kìí ṣaṣọ. Ṣé ẹmẹ tó nídìí kíẹ́rìn, kí ni jẹ́ kíẹ́rìn? Ìtọ́jú tọ̀ ìtọ́wá nídìí rẹ̀ ìpòwe fún yín. Mo kún mọ̀ pé tí bá ti sọ̀rọ̀ tó bá ti ní láárí yóò wọnú sẹ́yìn gẹ́gẹ́ bí ẹni tọ́mọ tí ń ṣe. Àwọn àfáà ní kí n sọ fún yín wípé àlìkáòkù ilé kókó, ilé kí ni wọ́n pè é? Ilé kókó. Alẹ́dì tẹ̀rí àkù fi ìhì ní mara a tóbìnrin bá rẹ́rìn bẹ́ẹ̀. Ilé kókó, ilé jáńpánù, búkà, pẹpẹ, tóbìnrin bá rẹ́rìn bẹ́ẹ̀. Ìyá wa ṣé gbọ́ ẹ̀yin lẹ́ni ọ̀rọ̀ ni torí ẹ̀mọ̀ mú lọ báyìí ó dọmọ yín àmọ́mọ́ ọkọ làwa wá mọ̀ nígbà náà. Mo bí wọ́n pòwe fún yín o wípé àlìmọ́rí àtù àlẹ̀káòkù ilé kókó alẹ́dì tẹ̀rí àkù fi ìlìmọ́rí a tóbìnrin bá rẹ́rìn bẹ́ẹ̀. Khairu minali kọsìrí lẹ́dì tẹ̀bùkì bí ọdájú máa ń ṣàn tí ń sunkún bẹ̀ lọ. Ẹ̀rí labẹ́ kọ́mọ̀ ẹ̀rí dání lọ́dọ̀ inú. Iṣẹ́ tí ń jẹ́ yìí, ọmọ yìí kò ní bàbá. Gbogbo àwọn tí wọ́n jókòó yẹn bí bàbá bá kú ni wọ́n sì dúró bó ṣe kí wọ́n dúró. Ẹ má jọ máa ti lé yín rántí òkú ọ̀run. Torí pé wọ́n bí ti sọ ẹ́rì pé mọ̀kàn wọnú ọ̀rọ̀. Àlìmẹ́rẹ́ àtù obìnrin alẹ́dì tẹ̀bùkì fírí kàókì tí bá rẹ̀rìn níbi ilé kókó àbí pẹpẹ tó wà ilé bọ́tọ̀ khairu minali kọsìrí lẹ́dì tẹ̀bùkì bí kò ní dáa fún ọ̀tọ́ ní máa ń ṣàn tíyàwó rẹ̀ ń sunkún mẹ́. Tá a bá ní kí gbogbo obìnrin ó náwó ń bìbà yìí pé inú pẹ̀tẹ́sì tó ti máa sunkún àbí ilé bọ́tọ̀ tọ́mọ rẹ̀ ní kó mú kan. Ìfẹ́kẹ̀ dààmú ẹ̀ bó ti gbé lọ́wọ́ gbogbo ayé níwò ti lọ. Ìwọ ọkùnrin tó ń bẹ bí náà mo fi mọ́tò tí mo fi létí mo dá lóko òwò. Ìwà ń wọ yàrá rẹ̀ ìrì wípé kiri kan bẹ́ẹ̀ tó gbé gbárí lérí tí ń pọwó fún ọ. Wọ́n bá lọ bí tó lọ tó òun sunkún ni. Torí pọ́bìnrin bíi tòun lọ ń dá lówó. Ìyàtọ̀ yà bá yẹmí dáadáa yíyé. Kí ni mo lọ́mọ wá nídìí lọ́dọ̀ yìí ìyàwó Abeni Agbon? Ẹ̀rí kọ́ máa dunú pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀ní kú. Bàbá tí wọ́n pè àwọn tí wọ́n ṣe fíìmù wọ́n sì wá ń kú. Ẹni tí ò ṣe fíìmù ò kú. Ṣé torí táwọn ní star tọ́wájú gbáyé kan ọmọ ológo mi ti kú bí ogún bí ọgbọ̀n lẹ́nu àárọ̀ yìí ẹnìkan ọmọ ní òjé kẹ́ẹ̀mọ̀. Ọlọ́run ní dá yín lóró gbogbo táyì náà bí nǹkan kò ní ṣe wọ́n. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ṣé ọ̀rọ̀ mọ̀ yìí mo mọ̀ wípé ẹ ṣe fíìmù gbàgbé ara sẹ́yìn náà mọ̀ wípé ó ní bó ti jẹ́.
gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ lọ́gbẹ́tẹ́ nìkan ìbí babaláwa bá yín mo dúró yìí lẹ́nu mi fi gbọ̀rọ̀ bẹ́ẹ̀ ni èmi ní àbọ̀ níyàn ní ká jáde síra wa èmi mo dúró yìí bó ti wá wà yìí fún rẹ̀ lọ́wọ́ mi wá fúnra ara rẹ̀ ló wá mi wá òun gan ló jẹ́ kí ọmọ rẹ̀ ọmọ mi tóró dá mi mọ̀ mo ṣe wá wà ní mo wá fẹ́ já yín sí kóòdì àlìhùnsà àlẹ́tí tẹ̀gídọ́bù bìsúrí àti ìyàwó Àbẹ̀ní Agbon ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́rọ̀ yíyé ẹ gbọ́ mi yé mo mọ̀ wípé àgbọ̀jẹ̀ni tó ní eríṣiríṣi experience èyí tẹ́ ìjòkó náà alimọ̀dà àtù àlìhùnsà àlẹ́tí tẹ̀gídọ́bù bìsúrí àti obìnrin tí bá máa ń sáré bínú obìnrin tó bọ́lọ̀ èmi gán bá wojú yìí ẹ bá ń sọ wọn ṣé ń gbádùn òwe omi ti pa ẹ ní wọlé ọwọ́ ayé ò ní tẹ̀yìn wọn ò ní pé fíìmù kan tẹ́ ẹ ṣe ni wọ́n fi dájú orúkọ yín gbogbo tí máa dájú orúkọ yín ọlọ́wọ́ jù wọ́n máa fẹ́ràn yín ọ̀la wípé wọ́n fẹ́ràn àwa a sì tò síbì kan náà bẹ́yìn náà tí mo rẹ́ nínú ìyá yìí mo rẹ́ níbẹ̀ wọ́n kàn rẹ́ ní bá bẹ́ ṣe kàánú fíìmù ò ní kà lójú ayé o ẹ̀wí kí wọ́n gbọ́ o yóò gbọ́ dẹ́rì ẹ máa gbọ́ ìyá wa àlìhùnsà obìnrin yòówù alẹ́tì tẹ̀gídọ́bù bìsúrí àti tí bá ń sáré bínú kíyà kìsàrù nìsá ìsìdìkọ́ wọ́n máa ń sábà lò tọ́jú kí ló bá wọ́n ti bínú ó ti tẹ́nu ẹ̀ ìkà ni èébínú àbínú òbínú ni ò ní tán irú àwọn ọmọ yìí tó bá bínú tẹ́ bá tù ẹ sì máa rówó call me bastard ó ní ọmọ wa ò fẹ́ ṣe fíìmù báràká má bàa sọ pé àfáà ti sọ pé kí n máa bínú o èmi ò wí bẹ́ẹ̀ o mo ń sọ nẹ́tọ́ àti ìmọ̀ ayé tó pamọ́ gbogbo ẹni yóò tó bá rí bákan ìbínú wọn èpẹ́ èyí tẹ́ ẹ bá wá mọ̀ tẹ́ ẹ fẹ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ kí lẹ́ ṣe tí ó fi dé lóde ń sọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ kò sí kan bí tó lè fún báwọn ju kó fún nífẹ̀ẹ́ lọ tó bá ti fún nífẹ̀ẹ́ fi yókù lẹ̀ fẹjọ́ rẹ̀ sùn mí tó bá ṣe bákan kò ní ṣe bákan toró ń mọ̀ mí ìjọ tí wọ́n wá yọjú sí mi pé ẹni ọkọ òun ni mo ní sọ́lọ́gùn ni àbí kèfèrí àbí mo ti sọkọ́ òun torí wọ́n bá mi lásìkò tí ń họ́ọ̀tì lọ́wọ́ mo ṣe rúkìá lọ́wọ́ ni àlìjẹ̀nú ní ìrí yàn ọwọ́ ni àfáà ni mí o àfáà ni mí o ẹ̀rọ ìfún àbá tó bòlò mo sọ bẹ́ẹ̀ lóòótọ́ mo sọ bẹ́ẹ̀ téèyàn bá ń jẹ́ iye àjẹ́ yọmọ kan lójú àti ẹ̀rù kékeré kan náà fi ṣe kéèyàn ọmọ tí ń ṣe ni mo ti parí wáàsí fún yín lára ìyàwó kọ́rẹ́rìn láfẹ́ bí bá ń fi páálí ṣúgà àjòkó báyìí ṣé ń sàrẹ́rìn wàláhì yọ padà fi kú tí ṣe àjòkó tí bá ń gun kẹ̀kẹ́ báyìí tí má sàrẹ́rìn àgbà yìí pé yóò padà gun jíìpù bí àbá ti máa rẹ́rìn inú ilé kan kò ní sí ìdàgbàsókè ọmọ yòókó jẹ́ kọ̀sọ́kọ́ mọ́ lọ́kì lónìí kò sọ́kọ́ mọ́ àwọn àyímọ̀ pé kò sọ́kọ́ mọ́ ìgbà tó dé stage kan wá ń ṣe bí kí ọlọ́run wí pé kọkùnrin kọ̀ọ̀kan mọ́ fẹ́ 200 ìyàwó mi yóò ti pé àpò méjì ọwọ́ ní ọkọ ìgbà tọ́lọ́ wá ṣàánú ẹ̀ ọwọ́ ajẹ́ni tó yọ ojú erí ju ọlọ́dí ẹ̀ kọ́ ọmọ yọ lókù kọ́ wa mọ̀ fàyọ̀ fọ́ wákà náà ní í ṣe fún ọ a sì fi fati àso igi yóò sì lálùbáríkà wọ́n náà pé àbá rẹ̀ ọba nǹkan nìkan jẹ́ wọ́n náà pé ìyá rẹ̀ ọba nǹkan nìkan jẹ́ wọ́n náà yí pé ọba nǹkan jẹ́ lọ́dọ̀ mi wọ́n náà yí pé ìfọwọ́kọ mú rẹ rí bẹ́ẹ̀ ni bó ti dáa tó wọn ọmọ ni sọ́wọ́dà kí ọmọ lè wíru ẹ̀ tó ìyàwó ṣètọ́jú olólùfẹ́ rẹ̀ ìyá
ìyàwó ṣètọ́jú olólùfẹ́ rẹ̀ o èso ọkọ máa lóde ọkọ rẹ̀ tí wọ́n ọba tó ṣèyí lọ́kàn kò ní fi ikú yà yín. ìyàwó ṣètọ́jú olólùfẹ́ rẹ̀. ìyàwó ẹ bá ti náwó ẹjọ́ gbọ́ mi èso ọkọ máa lóde ọmọ rẹ̀ tí wọ́n ọba tó ṣèyí lọ́kàn kò ní fi ikú yà yín. ẹ má ti náwó ẹ jókòó bàràká jọ̀wọ́ má ṣe bẹ́ẹ̀ lómi lọ ìyàwó jọ̀wọ́ má ṣe bẹ́ẹ̀ lómi lọ kíkan ní inú bákan méjìlá dálé ayé ohun tí ò tó padà ṣẹ́kù gbọ́dọ̀ la. ìyàwó jọ̀wọ́ má ṣe bẹ́ẹ̀ lómi lọ ìyàwó jọ̀wọ́ má ṣe bẹ́ẹ̀ lómi lọ kíkan ní inú bákan méjìlá bá ń gbójú ẹ ohun tí ò tó padà ṣẹ́kù gbọ́dọ̀ la. ọkẹ ọ̀kan wá sí rẹ di méjì ìyàwó jọ̀wọ́ dákun mú sùúrù ní ìyàwó jọ̀wọ́ dákun mú sùúrù ní mọ́kọ̀ bá yàrí ìfẹsọ̀ ṣe tó bá fẹ́ má ṣe fún ṣètánì láyè kó dálé ẹrù. ìyàwó wá sí rẹ jọ̀wọ́ dákun mú sùúrù ní mọ́kọ̀ bá yàrí ìfẹsọ̀ ṣe tó bá fẹ́ má ṣe fún ṣètánì láyè kó dálé ẹrù. ó tó fagbọ́ mú sùúrù ni mọ́kọ̀ bá yarí fẹ̀sọ̀ ṣe tó bá fẹ́ má fún ṣètánì láyè kó dálé rẹ rú má fọ̀rọ̀ rẹ lọ rẹ o ẹni tó ń fọ̀rọ̀ rẹ lọ́hún náà rágbà kó o kàn sọ fún ọ sọ fọ́kọ rẹ bọ́rọ̀ bá ń dùn ọ bí ọba rí nǹkan kan tó da ẹ̀mí rẹ rú má pé léyìn o bẹ́ẹ̀ bá parí rẹ̀ tán kò ní tẹ́lẹ̀ bí àwọn tí wọ́n bí ọ pariwo àti fún ọba jésù yìí. wá sí parí báyìí. màmá wa Abeni Agbon Ṣẹ́gilọ́lá ajámúnika ẹ bá mi di ọ̀rọ̀ yẹn mọ́wọ́ ẹ bá mi di ọ̀rọ̀ mọ́wọ́ o ṣàbẹ̀ pé yóò bí ma ara àlùbáríkà tá a sì wá bẹ́ẹ̀ tọ́ ọyá ẹ máa bọ̀ wá ẹ̀ẹ́dì pọ́ fẹ́ ná mi lówó lẹ́ẹ̀kọ́kọ́ ìyàwó fẹ́ ná mi lówó ó gùn wọ́n mọ wá ní ẹgbó lẹ̀ náà ẹ̀yẹ já ṣe yìgì à ń lọ bòmí ọ̀nà pọ̀ ni ọyá ẹ máa bọ̀ ẹ méjèèjì ẹ máa bọ̀ wọ́n ti pè tọ́ màmá wa ọyá ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ gbà á dání bàbá wa ẹ wá gbà ẹ̀yin ẹgbọ́kọ́ ẹ̀yin tẹ́ níyàwó ẹ tù síbẹ̀ ẹ gbá nǹkan yín mú ẹ̀yin tẹ́ lọ́kọ ẹ gbọ́kọ mú. ìyá ìyàwó dá ọtí di ọkọ lónìí ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. ẹkùn kì bọ́ bí. ètò ọlọ́ọ̀fẹ́ ní ìṣe yìí ọ́fíìsì bẹ́ẹ̀ pò yìí lè mi ẹsẹ̀ bẹ́ẹ̀ kan ó fẹ́ pè mí yín lọ́rùn ọmọ yín rè lónìí. ẹ̀yẹ gbá ìyàwó mú bàbá ọkọ. ìbàbá ọkọ ẹ̀sùnmọ́ ọmọ yín lẹ̀wọ̀ ọ̀ya ọ̀rọ̀ la fi sọ ò bẹ́ẹ̀ ti dó yìí kí ni mo pè é ọ̀rọ̀ la fi sọ báràká tọkọ rẹ bá ṣe anything àwọn tó sọ fún ni mo ti sọ fún ọ tó bá sọ lé yín inú wọn mọ bàjẹ́ wọn nífẹ̀ẹ́ ọkọ rẹ mọ́ o ó dà bọ́rọ̀ parí. tọ́rọ̀ bá parí àwọn bẹ́ẹ̀ bí tẹ̀ ní gba tiẹ̀ sọ fún wọn wọ́n ti sọ fún wọn ní problem ẹjọ́ torí ọlọ́run ẹ máa chẹ́kì wọn lẹ́kọ̀ọ̀kan bóò ní o kéde pé kéèyàn máa ka ẹran wọn tó wà ní ọbẹ̀ wọn kéèyàn kà ń sọ wà pa sọkọ rẹ ṣe dáadáa tó ṣe ẹ dákun alájà ẹ máa pe ọkọ ẹ filẹ̀ ẹ máa pe ṣe dáadáa lẹ́wà ọlọ́run bá sírí rẹ o ẹ ṣe ẹ kú tọ́jú mi o ìkí yínníyínní kí ẹni lè ṣe mí ọmọ rẹ mú nǹkan lọlé fún ọ wàá máa pe ọkọ rẹ kọ́ máa kí sọ̀rọ̀ kó jí ni ẹni tẹ́ mọ̀ pè ní ẹni tẹ́ mọ̀ pè ní ẹ má jọ jẹ́ péjọ tí ìjà bá wà torí kò sí bá ṣe níjà lẹ́wàá gbé ẹ̀ lóo sọ ọmọ tó lù ọmọ èèyàn ló lù ọmọ èèyàn ló lù wà láyé ẹ̀ nípa má lù o
ìta fi ọ̀rọ̀ sọ̀nù fatia náà láṣẹ tí bá ti kàn lẹ́ fatia ẹni pé ọbẹ̀ máa gbowó sí káwọn oṣù sí káwọn oṣù ọlọ́run ti so lọ́jà lè jókòó bí ọba so ni àníní kankan sí àwa ní kó ṣe tó ẹ ti gbọ́ mi yé ẹ yà súnmọ́ra yín bẹ̀ kọ́kọ́ yàwó kọ́kọ́ sọ́dọ̀ ọkọ ẹgbà ọwọ́ yín mú ẹ sọ bí wọ́n ti ṣe sẹ́ẹ̀dì náà ti ṣe ní sẹ́ẹ̀ mẹ́bẹ́ ti àríjọ ọwọ́ sọ́wọ́n lẹ́yìn kán náà ni àbẹ́wò ní hàn gàgà yìí tọ́ ti mọ̀ pé ń bọ́ wà láìyàn ọmọ yìí dé tó ọyá ìyókù ẹ̀ bá wọn tẹ́wọ́ ọkùnrin tó yẹ kọ́ tẹ́wọ́ tó tọ́ mọ̀ igba oore owó gidi bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim اللهم بخشوع القلب عند السجود آمين لك يا سيدي بغير جحود آمين وبك يا الله يا جليل آمين فلا شيء يدانيك في جليس البهود وبكرسيك المكلل بالنور آمين إلى عرشك العظيم المجيد آمين وبما كان تحت عرشك حقا قبل أن تخلق السماوات وصوت الرعود ذاك كنت مثل ما لم تزل قط إلها ولفت بالتوحيد آمين اللهم اجعل بينهما بركة آمين اجمع شملهما آمين ارزقهما بنين وبنات آمين مباركين بجاه لا حول ولا قوة إلا بالله ìbéèrè tí mo fẹ́ bi ọ́ rè sọ́jú fún sàdáàkì bẹ́ẹ̀ni sí sọ́jú ọlọ́run ó tẹ̀lé lọ́wọ́ kò sí tọ́ka mi ká mẹ́yẹ tọ́jú àti bó ló ṣe fún ìdájọ́ kan lónìí tí ń dá gbogbo ayé wò míhun sọ́tẹ̀ lọ́rùn ọ̀tẹ̀ mísẹ́ẹ̀kì táwọn míì tún máa ṣe bá gba sàdáàkì wọ́n tó wá ní ẹ̀yìn náà dá sí gbogbo wọn ni wọ́n fẹ́ yàwó lẹ́ríhun bẹ́ẹ̀ ni ẹ ti fún Ọlọ́run ti fún sàlámù aláìkùm sí tó kàn wá láàrin àwọn méjèèjì ni Ọlọ́run fi àlùbáríkà sí àwa ké Fatiha nísì gbogbo yìí la fẹ́ kí Fatiha àwọn hó kẹjọ dájọ lópin ìgbà tílẹ̀ bá sún tílẹ̀ bá mọ́sẹ́ mi pé Fatiha ò ní kò láyé wọ́n mọ̀ ké náà ni ire yóò ní 6 ìfọ̀kànbalẹ̀ ò ní 6 láyé yìí ìfọ̀kànbalẹ̀ ò ní 6 láyé yìí ẹ máa ga ní o wọn ò ní pè wá pé ó kún gbàdó fẹ́ bímọ ọ̀dà aṣáájú ẹ̀dá Al-Fatiha alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin ẹfi sí ayé lójú àmì ò ẹfi kálukó fi bọ́ra bóòlì à ń ṣe o ẹjá wọ́kẹ́ ẹfi bọ́ bóòlì à ń ṣe o náà rí ọlọ́wọ́ kọ̀ọ̀kan rí ẹ má pa kiri rẹ ó ti pa mẹ́kọ̀ọ́ rẹ sẹ́wọ̀n kí mo ti so yìí tí ìbéèrè o 50 ni gbogbo yẹn dájọ́ kíákíákíákíá ọ̀yá ajá Abeni Agbon ẹ dájọ́ owó igi tá a so ṣé tàdúrà ń kọlù àbí Ṣàngó.